Mo tọrọ gáfárà fún bí ojú òpó ojú afẹ́fẹ́ bí ó ti ń ṣe. Ẹ̀yin tí ẹ sì wà létí gbọ́, ẹ ní láti bá ní share ètò yìí kó má bàa jẹ́ pé wọ́n ń flag ẹ̀ láti má jẹ́ kí a rí ètò yẹn ṣe ni. Mo bẹ̀ wá, mo rọ̀ wá. Ifá ni wọ́n wí, wọ́n sì sọ tèmi màrùmàrù ní mọ́ sorógbọ̀n ọkà bí a bá dénú ilé. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè lẹ́ẹ̀kan sí torí pé ní àkókò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn ń banú jẹ́, ènìyàn péréte wọ́n ń sunkún. Ọ̀pọ̀ ènìyàn ń banú jẹ́, ènìyàn péréte ni wọ́n ń dunnú. Nítorí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí TaniOlorun, ọ̀pọ̀ ènìyàn ni ló bà nínú jẹ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ níwájú, kí ọkọ àtaya jà nílé wọn, ká wá sọ fún ọkọ pé kí wọ́n lọ rí parí ìjà nílé ìyàwó. Ṣé ẹ mọ̀ pé bí ìgbà tó jẹ́ pé ọkọ kò kójú òṣùwọ̀n nìyẹn? Torí pé bílé bàbá ọ̀bá rọni lápá ọ̀tún, ilé ìyá máa rọni lápá òsì. Islam ẹni TaniOlorun ń lọ sọ pé kọ̀rọ̀ òun lọ́rùn tó Olódùmarè ṣe darí ẹ̀ wá sínú ìṣẹ̀ṣe. TaniOlorun sì ń ṣe ìṣẹ̀ṣe, ọ̀nà tó Olódùmarè gbàgbé débẹ̀ tí fi ń ṣe kò déédé máa bú ni, kódà kò déédé máa sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ tí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n ti sọ síra wọn, tàbí irọ́ èyí tí wọ́n ti pa máwọn bàbá wa, torí pé bẹ́yàn bá sá ti darapọ̀ mọ́bì kan tó ti gbà pé nǹkan báyìí ni màá máa ṣe, ìyàtọ̀ fẹ́ni tí ń ṣekú tí tó ń ṣẹyẹ. Irú ẹni bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nǹkan tó gbé dání láì dá kí irú ẹni bẹ́ẹ̀ kó má fèsì. Bẹ́yàn bá fèsì, ó dàbí ìgbà tó jẹ́ pé wọ́n búya ẹni tàbí wọ́n bú bàbá ẹni lójú ẹni téèyàn wá ń sọ pé ọjọ́ òkú ò tí ì pé. Eléyìí ló mú ẹ̀mí tí ó gbé TaniOlorun wọ̀ tó fi ń sọ̀rọ̀. Ẹ máa bá ní share ètò yẹn jẹ́ kí wọ́n jẹ́ ká rí ṣe o, wọ́n bá sí flag ẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé mi ò dédé ṣe live bí kì bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ọba ṣẹ́ báyìí. Nípa àwọn ọ̀rọ̀ tí àwa ń bá bọ̀, TaniOlorun bẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àáfàá tí wọ́n ti bú àáfàá ẹgbẹ́ ara wọn, TaniOlorun tó sọ́mọ́, tó jẹ́ pé ńgbà tí wọ́n bá búra wọn tán, orí oníṣẹ̀ṣe ni wọ́n padà fi àbọ̀rọ̀ náà sí. Rárá, kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Torí mo kí àáfàá ọ̀jọ̀gbọ́n kan tó sọ̀rọ̀ tó ní tí wọ́n bá fi gbé TaniOlorun, ó ní gbogbo tí ń jẹ́ àáfàá, ó ní ńlọ yẹ kí wọ́n bú. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ TaniOlorun léyìí tó jẹ́ pé oníkálukú ń sọ b'Olódùmarè ṣe fẹ́ yàtọ̀ fáwọn tí ń sọ̀rọ̀ fẹ́nu. Ètò tòní tí màá ṣe, màá fẹ́ fún gbogbo ilé láǹfààní ní o, gbogbo ẹni tí bá ń gbọ́ mi tó jẹ́ pé ẹ fi lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a sì jọ máa gbọ́n tí abájọ́ ń sọ, torí pé ètò tòní àjọ máa ṣe ni. Orí nọ́mbà tẹ́ sì pè mí sí tí àkókò yẹn bá ti ń tó gangan báyìí, èrò ará ilé afẹ́ mọ̀, èrò ará àdálẹ̀ afẹ́ mọ̀, èrò ará oko afẹ́ mọ̀, èrò ẹ̀yìn tí ń bẹ lẹ́yìn odi afẹ́ mọ̀ ìròyìn. Nọ́mbà tẹ́ wàá pè sí láti máa fi bá wa sọ̀rọ̀ ní 09099391027. Ẹ jẹ́ kí n pè lẹ́ẹ̀kan sí 08099391027. Eléyìí ni àwa tí a bá wà ní Nàìjíríà. Ṣùgbọ́n fún àǹfààní àwa tá ń bẹ ní ẹ̀yìn odi lọ́hùn tá a wà ní diaspora, ẹ pè sí +234 9099391027. lẹ́ẹ̀kan sí +234 9099391027. Eléyìí ni nọ́mbà tí ẹ pè mí sí, tẹ́ pè wá sí, tájọ máa gbọ́ èrò àti ẹ̀hónú ẹnì kọ̀ọ̀kan wa lórí ọ̀rọ̀ TaniOlorun. Ìhàwó ńlọ́kọ sẹ́yìn, kí lè ro titi yín? Ìjẹ́ gbogbo tó ti ṣẹlẹ̀ yìí ṣé bẹ́ẹ̀ ló ti yẹ kó rí àbí ṣé bẹ́ẹ̀ kọ́? Eléyìí ni yóò máa jẹ́ kó yé ẹnì kọ̀ọ̀kan wa. Torí pé nígbà míì èèyàn lè máa ṣe nǹkan tó jẹ́ pé tí èèyàn ń ṣe nǹkan da, ṣùgbọ́n tírú ẹni bẹ́ẹ̀ tí ò ní mọ̀. Bàbá wa fi ẹ̀hónú tá a bá fi wá hàn, tó bá jẹ́ pé ní kálukú wa wọ́n ti ń pè o. Tí a bá wá fi ẹ̀hónú wa tí a bá fi hàn gbogbo ayé, àwọn tí wọ́n hùwà tó bá jẹ́ pé tí wọ́n bá ṣe àwọn náà bá ti rí pé kíní yìí ọ̀dà, àwọn fúnra lára wọn wọ́n wá wò pé
ó yẹ káwọn lọ rèé ṣàtúnṣe. A jẹ́ pé gbogbo àwọn tó jẹ́ lọ́balọ́ba tí wọ́n ń bú ìṣẹ̀ṣe tí wọ́n ń bú ẹnì kọ̀ọ̀kan wa, a jẹ́ pé wọ́n yẹ lẹ́ni tó jẹ́ pàgbé, wọ́n yẹ lẹ́nìyàn tó jẹ́ pé èèyàn fọlọ́pàá mú. Torí pé bá a bá wo ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí ń jẹ́ ká mọ̀ fún ìyẹyẹ, kò ní sẹ́ni tí ò ní fẹ́ lọ sẹ́wọ̀n o, kò ní sẹ́ni tí wọ́n ní fi sí rìmáàdì irú ètò ìfi TaniOlorun sí. TaniOlorun ọ̀jalè, kò fàdíyà, kò ṣàgbèrè, kò fọ́lé, kò wùwà ìkà, kò wùrìn àjò tí ọ̀dà. Ẹ dákun, ta ló ń bẹ́ẹ̀ tó ń bá mi sọ̀rọ̀? Ta ló wà ń bẹ̀? Ẹ kúrọ̀lẹ́. Ẹ bá ní gbóhùn sókè. Ẹ fẹ́? Àlàyé tẹ́ ń sọ òye mi, ẹ bá ní pè padà, ẹ pè wọlé padà. Bí ẹ bá wò rìn àjò TaniOlorun ní ọjọ́ àná, ẹ rí pé TaniOlorun ti di adégbàlú, ẹni èrò tì lẹ́yìn TaniOlorun lọ́jọ́ àná. Ẹ wo bí àwọn ènìyàn ṣe tì lẹ́yìn TaniOlorun lọ́jọ́ àná. Èyí wá ń jẹ́ kó yé mi pé hello. 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 Ẹ káàsán. Ẹ ṣé bàbá mi. Èrò tí lórí ìrìn àjò bàbá kí lẹ rí sí? Sorry, first of all, nǹkan tí mo rí sí ni pé mi ò mọ̀ bóyá tí ń gbèsè ìbẹ̀lẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ti lẹ́yà. Okay. Bẹ́ẹ̀ ti máa gbèsè yẹn. Because offence kan ní TaniOlorun pọ̀ ní ju ọ̀yọ́ tó ti lè commit offence kì í ṣe Ìlọrin. So, ọ̀bẹ̀ ní ẹ̀tọ́ sí pé wọ́n àyè tí wọ́n gbé lọ sí Ìlọrin, wọ́n lè ká ìlú níbẹ̀. Ẹ̀ṣẹ̀ tí TaniOlorun ṣẹ̀, ìlú Ìbàdàn ló ti ṣẹ̀. Ìlú Ìbàdàn ló ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn, kì í ṣe Ìlọrin, kì í ṣe Ìlọrin ló yẹ ká lọ ká ẹ̀, kì í ṣe Ìlọrin ló yẹ ká lọ. Àkọ́kọ́ nìyẹn. Ìkejì ni wípé ẹ̀ṣẹ̀ tí wọ́n ló ṣẹ̀ ó wà pẹ̀lẹ́kùn. Ṣé bẹ́ẹ̀ ni? Mo wà pẹ̀lú yín, ayé ń gbọ́ yín o. Wọ́n ṣe ẹ̀ṣẹ̀ tí ò yẹ kí wọ́n lè gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n níbi tó wà nílọrin yẹn, èmi jẹ́ tìṣú bẹ̀, èmi rí ìdájọ́ òdodo, èmi rí fẹ́ tráyà níbi tó wà yẹn. Sọ́wọ́n mi yóò. Mo ń gbọ́ yín. Because lákòókò ti gbé ìsàlẹ̀, gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ yẹn, àwọn ọlọ́pàá ní àti ilé ẹjọ́ ní àti gbogbo àwọn ọba lọ́wọ́ tó wọ́n lè fún ní ìdájọ́ òdodo níbi tó wà yẹn. Wọ́n lè fún ní ìdájọ́ òdodo níbi tó wà yẹn. Olè rí ìdájọ́ òdodo níbi tó wà yẹn, òdodo rí. Ọlọ́pàá mi nígbà fún ara mi, mo ṣiṣẹ́ máa ń fi ọlọ́pàá lẹ̀. Ọlọ́pàá lẹ́yìn fún alára yín. Bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí tó ṣiṣẹ́ ọlọ́pàá lẹ̀, mo ṣiṣẹ́ Ìlọrin, mo ṣiṣẹ́ káàkiri ní ìpínlẹ̀ Kwara. Olè rí ìdájọ́ òdodo níbi tó wà yẹn. Ẹ ṣé bàbá mi. Ẹ wá lọ́ọ̀yà tó bá ń tún ṣe wọ̀n. Tó wá jẹ́ pé ìran Yorùbá jẹ́ ìran tí a mọ nǹkan ká ṣe ni. Ó yẹ kí a ti rí lọ́ọ̀yà tó jẹ́ Yorùbá tó máa ti dìde. Kábíyèsí. Ó ti máa dìde. Bá ti dìde, bá ti dákọ́ tí wọ́n ti gbọ́ ọ̀rẹ́ kárí. Because mi ò fẹ́ sọ̀rọ̀ jù lórí ẹ bá wà lọ́ọ̀yà. Olódùmarè á ràn wá lọ. Ẹ ṣé, ẹ jẹ́ ká gbèrò inú ẹlòmíì. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Wọ́n ní kí a gbìyànjú láti jẹ́ kí a tún wá lọ́ọ̀yà. Bó tilẹ̀ jẹ́ pé nítòótọ́ àwọn bàbá wọ̀nyí wọ́n ń gbìyànjú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, gẹ́gẹ́ bí ìmọ̀ràn ọ̀rọ̀ tí wọ́n sọ, léyìí tó jẹ́ pé iṣẹ́ sì ń lọ ní orí ìrìn àjò náà. K'Olódùmarè kó ràn wá lọ́wọ́.
a ó rí pé hello. Yes. Ṣé àgbọ̀n bẹ́ẹ̀ sọ lórí ọ̀rọ̀ ó wà lẹ́yìn lọ́jọ́ ẹ bẹ̀rẹ̀ bí ó láwọn máa lọ́ọ̀yà tó dìde lọ́jọ́ ẹ̀ mo rẹ̀ ṣe ọ̀pọ̀ sí láwọn lọ́ọ̀yà wọ́n tó níṣẹ̀ṣe ẹ̀rọ ẹ̀sùn tó fi mú àlè àárín wọn lọ́wọ́ wọn lọ rẹ̀ TaniOlorun. Níbi sí Ọlọ́run. Ṣé ẹ ní ṣe ṣé ìjọ ìgbọ̀n tí wọ́n sọ wọ́n fún wọn ní àkọ́ríṣẹ́ ọ̀kan sí láti màmá rẹ̀ láti tó pè mí láti àkọ́ríṣẹ́ tó nǹkan tó sọ wọ́n lè tún TaniOlorun ní ṣe kọ́sùkò bọ́tà kò bófin lọ láti gbà ní ẹ̀gbọ́n wọn àwọn ẹ̀sìn nígbàdàn. Níbi sí Ọlọ́run. Oye yín bẹ́ẹ̀ wọ́n ẹ̀sìn nígbàdàn ṣòfò kẹnu rárá kò lè bófin. Ẹ ṣé. Ó lè ṣe pé irú báyẹn àwọn àgbàgbà ìṣẹ̀lẹ̀ lè pe àwọn àgbàgbà tó wà ní ṣẹ̀ṣe tó lórúkọ tó lè sọ̀tọ̀. Because ọgbọ́n was very legal. Àgbọ̀yé. Ìṣẹ̀lẹ̀ tó wet rárá. Ẹ ṣé. Ẹ ṣé o, ẹ ṣé. Gẹ́gẹ́ bí èrò tí wọ́n ẹlẹ́gbọ́ tí àwọn náà tún sọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n sọ pé ìjẹ́ ìṣẹ̀ṣẹ̀ sì wà ṣáá oníkálukú sẹ́yìn pé tó gírí bá ti lanu ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá iná ni ọmọ lanu láti mọ kó sí ibẹ̀ tí wọ́n sọ pé ṣé ìṣẹ̀ṣẹ̀ sì wà ṣáá eléyìí náà ti ń pe àwọn bàbá wa ẹ̀yin ọ̀jọ̀gbọ́n nínú ìṣẹ̀ṣe láti jẹ́ kí á dìde ká má wo ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ẹni pé kì í ṣe àwa lọ́kàn torí pé kú tí ń gbojú gbẹ ni òwe nípa fún ni. Hello. Ẹ káàsán. Kábíyèsí bàbá mi. Ẹ̀kọ́ ètò. Adúpẹ́. Àṣẹ o. Ṣé ní lórí ọ̀rọ̀ TaniOlorun láti òkè lórí tó dé? Gbogbo ọ̀gá àfáà lọ́rùn ti rí pé wọ́n fẹ́ fi irọ́ bo irọ́ wọn mọ́lẹ̀. Wọ́n fẹ́ fi irọ́ bo irọ́ wọn mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. Torí ilé ayé ta wà yìí, òtítọ́ ó máa ní ṣe. Kábíyèsí. Kò sí bẹ́ẹ̀ ṣe lè máa ṣe nǹkan tó bá wà lọ́nà òdodo. Ẹ̀yin àti ìyá mi lẹ́jọ́ wà lẹ́gbẹ̀ẹ́ fóònù pẹ̀lú ọmọ mi tí ń sunkún yẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá ń sunkún náà ká lè gbádùn ara wa. Ẹ̀sùn lórí àwọn àfáà tó ní wọ́n ti fẹ́ ọ̀rọ̀ ilé ayé yìí ẹ̀gbẹ́ ni. Kò sẹ́ni tí ò lè dìde ìwé anybody. Ó ti pẹ́ táwọn àfáà ti bẹ̀rẹ̀ sí dífẹ́ màá ń ṣẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ni. Ó ti pẹ́ tí àwọn mùsùlùmí ti bẹ̀rẹ̀ sí máa bú oníṣẹ̀ṣe. Bẹ́ẹ̀ ni tí ò lè sáàrò tó kálukú mú mọ́ra. Ṣùgbọ́n ìkó ìtàn rí pé oníkálukú tí ẹ máa wá sọ̀rọ̀ tí ẹ máa jáde ó dàbí ìgbà pé wọ́n fẹ́ máa ba ọjà wọn jẹ́ ni. Ń gbèsè Olódùmarè. Bí ìgbà kan fẹ́ máa ba ọjà wọn jẹ́. Ń gbèsè Olódùmarè. Òun ni. Fún àwọn tán lóyún wọn burúkú àwọn jẹ́. Ṣé àkọ́kọ́ ẹni tó máa kọ́ burúkú wọn jẹ́ nìyẹn? Kábíyèsí Ọlọ́run. Ṣé èèyàn Saheed Shittu tó jẹ́ mùsùlùmí bíi tiwọn tó ṣe áàfù nǹkan tí TaniOlorun ṣe? Ń gbèsè Ọlọ́run. Ṣé kò ṣe ju nǹkan tí TaniOlorun ṣe lọ? Ǹjẹ́ wọ́n ti gbé? Wọ́n gbé o. Àwọn bàbá wọn tí wọ́n náà orúkọ wọn jẹ́ yìí ṣèbí Saheed Shittu ó ṣe jù yẹn lọ. Oníyàwó mẹ́ta tó lóun lòun fẹ́ fi pàṣẹ TaniOlorun kalẹ̀ òun náà ṣe jù bẹ́ẹ̀ lọ. Tí wọ́n lè ṣe kọ́kọ́ fún un. Ìwọ tí wájú àpá àtọ́ dárúkọ ẹ kó ṣe nǹkan báyìí lọ́kàn tiẹ̀ fún ẹ náà mọ̀ kó ṣe nǹkan yẹn. Ọ̀dọ́ ikú bá má bàjẹ́ láyé. Kábíyèsí Ọlọ́run. Òun ló jẹ́ kó wò pé ọlọ́pàá ló máa ṣe. Kò fẹ́ bàjẹ́ láyé. Tẹ bá wò rìn àjò yẹn máa rí pé gbogbo wọn gan lé ọ̀run mọ́ ayé yìí nìkan ló ń lé. Ọ̀pọ̀lọpọ̀ lé ọ̀run mọ́ ayé ni wọ́n ń lé. Bẹ́ẹ̀ ayé yìí nìkan ni wọ́n ń lé. Gbogbo àmì lórúkọ jẹ́ láyé. Tí wọ́n bá mọ̀ pé lórí òdòdó dúró lé lórí kí lòun ọlọ́pàá kó máa bá ṣèkínní fún. Ṣèbí nínú ìtàn ànábì kan gbá ànábì kan ó ṣẹlẹ̀ sí. Ṣé ọlọ́pàá ló fi ṣẹ́ṣọ̀ ṣùgbọ́n lóhun tó fi ṣẹ́ṣọ̀ yẹn náà ló yọ. Kábíyèsí Olódùmarè. Kí ló dé tí wọn ò jẹ́ kí Ọlọ́run yọ àwọn tó fi jẹ́ pé ọlọ́pàá gbọ́ nǹkan tó wọ́n ṣe lótìtọ́ lódodo ni. Wọ́n tí wọ́n bá ìdí gbogbo ìgbésẹ̀ tó gbé yẹn àṣírí á sì máa kọ̀tún láti. Lẹ́yìn tó túmọ̀ pé bẹ́ẹ̀ ọba sohun ètùfù ara ò ní fú. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé bàbá mi. Nígbà tí ẹgbẹ́ èèyàn ní Ìbàdàn ẹgbẹ́ lọ́lọ́rin lóru
kílẹ̀ tó mọ ẹ̀sìn jáde sí kóòtù ṣé ẹ rí pé nǹkan kan wà bẹ́ẹ̀ dà. àwọn kan tiẹ̀ tó sọ pé tẹ̀yìn ọ̀tẹ́ ọlọ́run pé ilẹ̀ Kánò ló yẹ kí wọ́n gbé lọ. ẹ̀yin kọ́ lè fi pa wọ́n fẹ́ pa ni. wọ́n àti mọ̀ pé ta lọ́lọ́run ti dọmọ ìjọba. ẹ̀wọ̀n àní wọ́n ti ẹ̀fẹ́ pa ni. kábíyèsí Olódùmarè kábíyèsí Olódùmarè ẹ ṣé. ẹ̀rí ẹ̀dọ́ nípa ọlọ́run ẹ̀ wọ́n fẹ́ ti jẹ́ kí àwọn èèyàn kan máa sọ̀rọ̀ mọ́. kábíyèsí ọba tó bá ti gbẹ́ ọ̀sẹ̀ máa ti bẹ̀ ṣé ìnáwó ẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ fún ikú tí ò sẹ́ni bọ́ọ̀lì tí ó fọlọ́pàá gbé wọn torí ẹ̀ ṣé ìnáwó ẹ̀sẹ̀ ń dáná sun ilé òòṣà tí ò sẹ́ni bọ́ọ̀lì tó bá wọn fà á. kábíyèsí. lára àwọn nǹkan tó ń kó kalẹ̀ oṣù koran tí àwọn tó ra koran fún ni. kábíyèsí Olódùmarè ìwé lásán ni. kábíyèsí Olódùmarè. àbí ọlọ́pàá máa mú mi lórí pé nǹkan tí mo fowó mi rà mo dáná sun. kódà kèé tó sàwọn ilé tó píríǹtì ìwé yẹn o. àwọn ọlọ́pàá ti kó dàbí ṣe ìlú tí ó ní ẹ̀sìn gbọ̀ngàn ló píríǹtì ìwé. kábíyèsí Ọlọ́run. so ó túmọ̀ pé àwọn ẹlẹ́bọ náà ló píríǹtì ìwé yẹn. àwọn ẹlẹ́bọ gbogbo wa sí nǹkan ẹlẹ́bọ bọ́lá China tó ṣe fóònù tí a ń lò ṣe. ẹ dákun ṣé oníṣẹ̀ṣe lẹ́yìn ni. káfí yẹn lẹ̀ ẹni. ìdílé mùsùlùmí ló bí mi sí. kábíyèsí tọ ẹ ṣé ẹ jẹ́ ká wò ronú ẹlòmíì ẹ ṣé torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn iná ń sọ pé ṣẹ̀ṣẹ̀ sì wà ní tòótọ́ pẹ̀lú mo ṣe sọ lẹ́ẹ̀kan hello ẹ jọ̀ọ́ gbogbo ẹni tí bá ti ń pè wá ànímọ̀ lójú 1 minute lọ láti fi máa báni dá sí ètò yìí torí pé ọ̀pọ̀ àwọn èèyàn ló ń pè wá gbogbo ẹni tó bá ti ń pè a ò ní mọ̀ lójú 1 minute lọ. hello. hello Ifangelist Adeifa. bàbá mi kábíyèsí ẹ mọ̀ kí mi délédélé. ẹgbà mi wọ́n tó lé mi náà lọ́kàn wọn mi tí mo ṣe o bọ́ bá tiẹ̀ wá kàn mí kí n máa lọ sábùjá ni o. kábíyèsí Olódùmarè. mọ tí àròjù kápọ̀ ọjọ́ tó ti tẹ̀síwájú. kábíyèsí. ìdílé á sọ fún yín bàbá òṣèlú ọ̀dà kan kàkà nọ́mbà àti àwọn èèyàn rẹ̀ bọ̀bọ̀ yìí is loved all over the world ẹ̀jẹ̀ kan bí àkànnọ́mbà yẹn àbàjá. kábíyèsí Olódùmarè. kábíyèsí Olódùmarè. kábíyèsí. tọ tí ó bá jẹ́ pé a bá máa ṣe bẹ́ẹ̀ tó bá pọ́ a bá máa ṣe bẹ́ẹ̀ láti fàká nọ́mbà lẹ̀ a máa ṣe ètò yẹn lọ́tọ̀ torí a ní láti jẹ́ kí ẹnu kò lórí ẹ̀ ọmọ bàá jẹ́ pé àwọn èèyàn máa fi ìrìn àjò náà fi ṣe roko sọ́dọ̀ ara wọn. ó dáa ó dáa kábíyèsí 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 bàbá ní agbá ní bísí Ọlọ́run kábíyèsí bàbá ó dáa tó bá di ní ọ̀la a máa tún ṣe ètò ní láìfù ní agbára lọ́wọ́ Olódùmarè tó bá pé ilé bá wá fẹnukò ayé bá wá fẹnukò pé ká ṣe bẹ́ẹ̀ a ó ṣe bẹ́ẹ̀ torí pé àfẹ́ sẹ́rìn àjò lè tọ́ máa bú wa. kábíyèsí. ó ti yẹ ká ti ṣe ìyẹn pátá rújọ́ lásán. kábíyèsí. ó ti yẹ kí gbogbo ẹni gbogbo àwọn ẹbí tá a wà England tá a wà many people wọ́n ṣẹ̀ ẹ̀sìn tí wọ́n nílò jáde. ẹ ṣé bàbá mi. àwọn òpẹ́ kì í mú ẹ ṣé. ó dà ẹ ṣé bàbá mi ẹ ṣé ẹjá gbèrònú ẹlòmíì ẹ rí i pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ tí mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń banú jẹ́ káàkiri gbogbo àgbáyé ní gbogbo tí ń ṣẹlẹ̀ yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ń banú jẹ́ tínú wọn ò dùn nípasẹ̀ ohun tó ṣẹlẹ̀ kódà bẹ́nìyàn bá tiẹ̀ wá búra èèyàn kò tí ì sí tó burú nípa kéèyàn sọ̀rọ̀ nítùbí ìnùbí bẹ́ẹ̀ bá wo orúgbà tí èmi ṣe program níjọ́hun tí wọ́n ní mo sọ̀rọ̀ tí mo bú bàbá Morikas
ìgbà tí wọ́n pè mí kì í ṣe pé wọ́n fọlọ́pàá gbé mi, wọ́n invite mi ni. Nígbà tí mo sì débẹ̀, àlàyé ọ̀rọ̀ tá a jọ sọ́jọ́ yéra wa. Bẹ́ẹ̀ bá sì wọnú fídíò ọ̀hún, ẹ rí i pé ìwé pélébé báyìí ní bẹ́ẹ̀ lọ́ọ̀ mi. Ohun tí wọ́n kọ sínú ìwé lọ́jọ́ náà ni mò ń kà jáde pẹ̀lú ìrìn àjò. Bàbá sì wá wọ ìrìn àjò ta lọ, ẹ rí i pé ibi táwọn náà fẹ́ bàjá. Ètí wọ́n fẹ́ kíta lọ́wọ́ ṣe ni pé kọ́ máa bẹ gbogbo ayé pé ẹ̀yin ìṣe bẹ́ẹ̀ mọ́ o, ẹ̀yin àfà ẹ má bínú o, ẹ̀yin kinní kan ẹ má bínú o. Ebi eré tí wọ́n ń sá nìyẹn. Ohun tí wọ́n fẹ́ kíta lọ́wọ́ ṣe nìyẹn. Lẹ́yìn tí ó jẹ́ pé ńgbà tó bá yá wọ́n wà máa gbé kápẹ́ ó ti bẹ̀bẹ̀, ọmọ àtó tún fún, ọmọ àtó bẹ̀bẹ̀, ọmọ àtó ṣe ẹ jẹ́ ká kíyèsí gbogbo apáta. Bó tilẹ̀ kéèyàn lágbára tó láyé kò tó àwọn tó lágbára ní òde ọ̀run. Ẹ rí i pé mo máa ń sọ bẹ́ẹ̀, Ifá ló kọ́ wa bẹ́ẹ̀. Pé ká ṣe ilé ayé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ jẹ́ ká tún gbèrò inú ẹlòmíì o. Hello? Hello? Yeah, ẹ ti bọ́ sójú òpó. Ó yá. Ẹ ti wà lójú òpó, ẹ máa sọ̀rọ̀. Mo fẹ́ sọ mí o, ìlú ìyá náà ni mo ti ń sọ̀rọ̀. Okay. Ìpínlẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ń gbé yìí, ó fi ìwọ̀n mú síríọ̀sì. Ẹ jọ̀ọ́, ẹ bá sọ fún ẹ bá kí wọ́n mọ̀ pé oníṣẹ̀ṣẹ̀ wà. Àwọn bí a ti máa ń fi sùúrù ṣe nǹkan, òun ló dàbí pé ó fẹ́ máa pa àrífín wọ̀nyí. Kábíyèsí, bá a ṣe máa ń dákẹ́ lórí nǹkan. Àwọn tó bá sọ pé àwọn tó mọ̀ nípa òfin wọ́n pọ̀ ní Yorùbá. Orí wọn tẹ̀ pé jù. Ẹni ká sọ̀rọ̀ ká tó kí òun nígbàtí torí ìṣèṣe ti bẹ́ẹ̀ sọ bá ń lò nìyẹn. Ó lè jọ àríkè ìṣe pọ̀ tó bẹ̀rẹ̀ sí àwọn èèyàn lọ. Kábíyèsí. Bẹ́ẹ̀ pé àwọn ọ̀ríṣẹ́ ni wọ́n fi ń gbé ní ẹgbà kan wà àwọn lájáde má kékeré, ìgbà kan wà ọkọ̀ ojú ọkọ̀ àjẹ́. Àti gbogbo wọn ló la mọ ọ̀sán tó tẹ̀lé gbogbo wọn. Kò sí inú gbogbo pátá kò sẹ́ni tí ò bo oníṣẹ̀ṣe. Ẹ ṣé bàbá mi, ẹ ṣé o, ẹ ṣé. Ó dáa bá mi ẹ ṣé. Mo tún jẹ́ kó yé wa ní abala bìkan pé tí a bá ń wo ipò títa lọ́lọ́run wà, kò sí òjíṣẹ́ tó jí sí Ọlọ́run tàbí tó fẹ́ dẹni akíkanjú láyé tó jẹ́ pójú irú ẹni bẹ́ẹ̀ ò ní rí. Ẹ wo gbogbo àwọn tí wọ́n ń bẹ nípò ńláńlá lénìí, ojú oníkálukú rí, kò sẹ́ni tábì tí ò ní lè sọ, sẹ́ni tó jẹ́ ààrẹ wa ni tàbí ẹni tó jẹ́ igbákejì rẹ̀ tàbí àwọn ènìyàn jàǹkànjàǹkàn tí wọ́n ń bẹ ní orílẹ̀-èdè wa yìí, ojú oníkálukú náà ti rí. Kódà tó fi mọ́ Ìbà Gani Adams tí wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò fúnlẹ̀ wa, bó ti jẹ́ pé arọ́mọ kan tó náà sẹnu yánmọ̀yánmọ́ tí ń bú odidi àgbàlagbà, wọ́n bú odidi Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò kò lọ́rẹ̀ gbé Mufti nínú Ìwó, ó bú Ààrẹ Ọ̀nà Kakanfò, Ààrẹ Ọ̀nà Kakanfò gbé àfìgbà tí wọ́n wá ṣerú wà bẹ́ẹ̀ tí wọ́n wù síta lọ́lọ́run. Ìjẹ́ kó wá jẹ́ pé bí wọ́n bá gbé wa ká máa gbé wọn kájọ máa gbéra wa, ṣérù ìrìn àjò bẹ́ẹ̀ lọ́wọ́ á daṣẹ́ lọ́wọ́ mú àpọ́nlé tó sì jẹ́ pé orílẹ̀-èdè kan náà, ọmọ ìlú kan náà, ẹ̀jẹ̀ kan náà, omi kan náà ìlàjọjọ́ ń pera wa. Kẹ́nìyàn bẹ nírú ipò bẹ́ẹ̀, ara ìjíṣẹ́ ni. Torí gbogbo ń tó jẹ́ òjíṣẹ́ gangan tó Olódùmarè tó rán wọn níṣẹ́ pátá, gbogbo wọn pátá ni wọ́n ní ìlàkọjá irú ìrìn àjò bẹ́ẹ̀. Bàbá ń sọ nípa Ọ̀rúnmìlà ti wa ní pàápàá, ohun táwọn ènìyàn ṣe fún kì í ṣe kèrèmí. Bàbá ìsọ nípa ti Jésù náà, ohun táwọn ènìyàn ṣe fún kì í ṣe kèrèmí. Ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ipò títa lọ́lọ́run wà yóò sọ di olóko rere láyé, torí pé ní àjò náà tiẹ̀ ti hàn pẹ̀lú gbogbo tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ àná pé ta lọ́lọ́run ó ti di adégbàlú. Hello. Ṣé ètò wà? Mi gbọ́. Ó ṣe ètò láwà. Lórí ètò lẹ́wà o. Fẹ́ dá sí ọ̀rọ̀ kìíní ọ̀rọ̀ tàlọ́lọ́run yẹn fẹ́ dá sí. Ẹ ṣé. Ẹ̀rí ẹ̀yọ́ níṣẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ sun ọba tí kìíní yìí, ọba tí lè gbẹ kìíní yìí lọ, wọ́n ti lọ lẹ́sẹ̀ lóníyàwó mẹ́ta tó wù yẹn. Gbogbo wọn lọ́gbọ́dọ̀ mọ̀ bó ṣẹ̀ ṣe wà. Gbogbo pátá èdè sọ lórí ibi tí mo sọ gbogbo gbọ́dọ̀ mọ̀ bó ṣẹ̀ ṣe wà. Kábíyèsí. Ọ̀lẹ́ ọdún gbogbo tó gbogbo ọdún dùn. Ọwọ́ bá ọ̀jẹ̀ lọ́kọ̀ kọ́ ìjẹ̀tọ̀ rẹ̀ lò. Ọwọ́ òfin làwa náà fi mú wọn. Àwọn òfin ẹni mú wọn náà gbọ́dọ̀ wà ọ̀pọ̀lọpọ̀ máa sọ sí ẹ̀sìn mọ́ ẹ ṣé bàbá mi.
lọ́tún bí lọ́wọ́ àti jáde báyìí. ẹ ṣé wọ́n ti dáná báyìí. ẹ ṣé ẹ ṣé ẹ ṣé bàbá mi tọ ọ̀rọ̀ lẹ́gbọ́ tí wọ́n ń sọ yìí kí àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe ẹ dákun àárọ̀ wá pàápàá jùlọ àwa táwa náà ń sọ̀rọ̀ ẹ má jẹ́ ká máa bú àwọn ènìyàn tàbí ká máa dá orúkọ mọ́ lákòókò tí a wà yìí bí a bá ti dárúkọ hello yes Yes, sir. Ẹ kú ètò sà. adúpẹ́ o Ọ̀rọ̀ máa tó jì. àṣẹ o Àkọ́kọ́ náà sọ fún kọ́mẹ́ntì ní pé ẹjọ́ pé ọlọ́wọ́ ọba ẹ̀jẹ̀ ká ẹni tí máa ṣe nínú ọ̀rọ̀ àbá kan pé lọ́yà gidi. Wọ́n fi láàpẹ̀ ní wọn àárẹ̀ pẹ̀. kábíyèsí Wọ́n fi láàpẹ̀ ní wọ́n ń pè yẹn. Because the first thing kò jáde kò pààyàn kò sẹ́lẹ̀tì. bẹ́ẹ̀ni Ẹ̀ẹ́dẹ́gbẹ̀kẹ́ kọ́kọ́ ṣe ní ẹ̀ka ọkọ̀ ìfàìtẹ̀. kí wọ́n invite ẹ̀ pé kó wá tí ò bá wá ni wọ́n lè ṣe irú ìrìn àjò bẹ́ẹ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ kọ́kọ́ ṣe nìyẹn. Tí ò bá wá ẹ̀ẹ́dùn máa gbọ́ ìṣẹ̀ nǹkan tó ṣe wọ́n máa fi láàpẹ̀ ìyàwó ìfàìtẹ̀ àwọn ààrẹ tẹ̀. So ẹjọ́ tó lọ́ọ́ ẹ̀ ti ṣiṣẹ́ lórí àkáǹtì àwọn èèyàn tó dé gan-an. Ó ní ìrìn àjò ìbára rẹ̀ jẹ́ káwọn èèyàn náà tún dáwó káàrẹ̀ dáwọn náà lọ́wọ́. So àwọn náà máa sọ ibi tí wọ́n ti tí ẹ̀ máa sọ̀rọ̀ ẹnu tí wọ́n á ti wọ́n ààrẹ tẹ̀. ẹ ṣé Gẹ́gẹ́ ìfàìtẹ̀ ìkẹsọ̀ ìkọ́tọ̀ sọ̀rọ̀ yìí fún ìfúnpẹ̀ báwọn ẹ ṣé ẹ̀ máa ṣe ní ìbẹ̀rẹ̀ nílùú yẹn. ẹ ṣé So ẹ̀ka àdẹ́gbọ́n àwọn ọ̀dọ́ ti ẹ̀kọ́ àdẹ́gbọ́n ní tẹ̀sí ẹ̀rọ ọ̀dọ́ ti láti ààrẹ tẹ̀. ẹ ṣé ẹ ṣé bàbá mi ẹ ṣé. ó dà ní agbára lọ́wọ́ Olódùmarè títí ọ̀la bẹ́tò ìrìn àjò náà bí ó ti máa jẹ́ ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé ẹlẹ́rù ló máa ń kọ́kọ́ ń gbé níbi tó ti wúwo nítorí pé bí oníṣẹ̀ṣe náà bá gbé báyé bá dá sí kò tí ì sí nǹkan tó burú níbẹ̀ nípa eléyìí ni mo ṣe ń kí àwọn bàbá àwọn ìyá wa pàápàá jùlọ àwọn tí wọ́n ń bẹ ní diaspora pé àìsùn àìwo wọn àìdákẹ́ wọn lórí ìrìn àjò náà torí pé tí ó bá sí àwọn kò sáwa bí ó bá sí àwa náà bẹ́ẹ̀ sì ni kò sí àwọn náà nítorí pé bí ajá bá lẹ́ni lẹ́yìn ni ló lè pa ọ̀bọ àwa táwa jẹ́ oníṣẹ̀ṣe ní pàápàá tó jẹ́ pé mo ti wá náà ń dùn lé báyìí pé adúpẹ́ wọ́n ti mú ta lọ́lọ́run ara rẹ̀ balẹ̀ kìí ṣe kinní kan kọ̀wá appreciative ẹjọ́ méje káró tẹ̀yún o bàbá ní àwo ti pẹ̀là ìjú ọbàjẹ́ bàbá dẹ̀ta láàmì wò ó ṣeéṣe kí ìjú ọmọ dùn o ni mo ṣe ń sọ fún wa pé ẹ dákun nítorí tọlọ́run bí ìyá bá ń jẹ ọmọ ìyá èèyàn téèyàn bá lè ṣùgbà kalẹ̀ kọ́ lọ́rẹ̀ ṣe ń tágbára rẹ̀ ká bí ìgbà tó jẹ́ pé ọ̀ ń jẹran ọmọ ìyá rẹ̀ tó mú sẹ́nu báyìí ni ṣe ti rí ẹni pé gbogbo nǹkan bá ti dé bá ojú ó ti dé bá imú wa bẹ́ẹ̀ bá sì gbàgbé ọ̀rọ̀ táwọn bàbá wa ti máa ń sọ níjọ wọ́n ní àrùn tí ń ṣogójì ní í ṣe ọdún ní ti ń ṣàbọ̀yadé wọ́n ní gbogbo ọlọ́ya ní í ṣe ìjẹ́ nítòótọ́ lákòókò tá a wà yìí ṣé kò sí mọ́ ṣe gbogbo ọlọ́ya ní sì ń ṣe nítòótọ́ ṣé kìí ṣe pé ọlọ́ya ń sọ pé ń tọ́ bá ti ṣaṣíwájú ọlọ́ya kọ̀ọ̀kan ń ṣé kìí ṣe pé ọlọ́sùn yọwọ́ tí wọ́n sẹ́yìn torí pọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n lè máa sọ pé ṣé ti ẹ̀rí tàwọn Adéfáhùn tí wọ́n ti pọ̀ jù tí wọ́n ti ṣe bá tí wọ́n ti ṣàwo lónìí lọ́la bí ẹkún apọkọjẹ́ sáwọn ìlànà Ọ̀rúnmìlà ni ìmọ̀ ṣe gbogbo eléyìí ẹ má jẹ́ ká sọ bẹ́ẹ̀ nítorí pé tá a bá ní ká fi òkú ìyá wèrè lẹ̀ bí ó ṣe fẹ́ wèrè ó sì kú ìyá rẹ̀ báṣabàṣa gbogbo ń tà sí ṣe gbogbo wa ò lè ṣe k'Olódùmarè kó dákun kó ràn wá lọ́wọ́ ẹjá tó wẹni tó wà lójú òpó hello adúpẹ́ inú mi dùn pé ti ẹjọ́ obìnrin àkọ́kọ́ tó bá wa sọ̀rọ̀ àìkú ètò bàbá adúpẹ́ ẹ wo bàbá TaniOlorun ò ṣe àwọn àáfàá yẹn o TaniOlorun ò ṣe àwọn àáfàá yẹn kò ṣe àwọn àáfàá ń protect business wọn ni gbogbo wọn ń jà fọ́lọ́run yẹn àáfàá kankan ò jà fọ́lọ́run wọn ń jà fún àpò ara wọn ni. wọ́n ń jà fún àpò ara wọn ni kò sẹ́ni kankan tí ń jà fọ́lọ́run. wọ́n ń jà fún àpò ara wọn ni because níṣẹ́ṣe ẹ̀yẹ́ ti kọ́kọ́ di kílára mi ní bí mo bá ń sọ̀rọ̀ mi ò lẹ́sìn. lẹ́sìn. mi ò lẹ́sìn bẹ́ẹ̀ ni mo jẹ́ ń ṣe oníṣẹ̀ṣe mi ò lẹ́sìn. mo mọ Ọlọ́run tí mo dẹ̀ gbàgbọ́ nínú ìwé àti ètò. kábíyèsí. Ṣẹ́rí ọ̀rọ̀ yìí ó ju ọ̀rọ̀ religion lọ. Ẹ má bínú tí bá ń fi ìbò kọ̀ọ̀kan kù. Ọ̀rọ̀ Ọlọ́run ó ju is beyond religion. Tí ó fẹ́ gbàgbọ́ sí kan wà. Àwọn orúkọ gbogbo ẹ̀sìn tí gbogbo ń jà kò ń ṣe ẹ̀sìn bàbá wa.
you want to stay the river. Kí ẹ ti bàbá wa. Ẹ ṣé. TaniOlorun ò ṣe àwọn àfa. Àwọn àfa ń jà papọ̀ because tí ìṣẹ̀ṣe ọwọ́ rẹ̀ tó bá lè fi ẹ̀tọ́. Because most of our clients are ọ̀pọ̀lọpọ̀ àyíké àwọn other blue clients. Ẹ ṣé. Pẹ̀lú clients. Ṣẹ̀ṣẹ̀ yóò wáyé ọ̀rẹ́ ni. Ọ̀dẹ̀ mọ́ place the kind of enmity ní ara wọn kan tó ṣe jẹ́ àárá àjọ ní bó ṣe jẹ́ yẹn. Bóyá mo fi sọ̀rọ̀ bá fà. Ẹ ṣé, ẹ ṣé. Wọ́n lò bẹ́ẹ̀ pọ̀ ní pàṣẹ tẹ̀sán ọmọ. Ẹ ṣé, ẹ ṣé. Lẹ́yìn mo tó ti bí mi, I can tell you what my head is saying in the name of religion. Ẹ ṣé, ẹ ṣé. Ẹ ṣé. Náà ṣe ẹ̀sìn kankan mọ́. Ẹsẹ̀. Àánú ni mo rí gbà. Àpá Ìlọrin ni gbogbo ẹni ni mo fi sọ. Tó bá fẹ́ kí dárúkọ ẹ̀ máa dárúkọ ẹ̀. Ẹ má dárúkọ. Àpá. Tá. Mo ní ẹ má dárúkọ. Sọ TaniOlorun àwọn. Àṣẹ tí wọ́n sọ̀rọ̀. Ọkọ̀ ìgbà dáhùn kalẹ̀ for crying out loud. Wọ́n fún yín lórúkọ ẹ̀dẹ̀ fún orúkọ tí wọ́n fún yín orúkọ yẹn lẹ̀ jẹ́. Kí ló wà ń tẹ̀? Ṣé ní ní àwọn àpapọ̀ wọn ní àwọn ẹlẹ́sìn tó kù mí? Ṣé ní wọ́n ti mú ẹlẹ́sìn tó kù mí? Ọjọ́ òtítí ti dé àwọn àtó. Bàbá mi sọ̀rọ̀ àwọn máa fi bá TaniOlorun jà. Ìlú wọn yà wá ni wọ́n máa gbé. Kábíyèsí Ọlọ́run. Wọ́n á gbé ìjókòó nínú ọ̀sán wọn náà jáde wọ́n gba ọgbà àwọn èèyàn. Àdúgbò kí ọmọ kan tó jẹ máa ń ṣàwà àwa Nigerian. Ẹ̀mẹ́jà Ọlọ́run. Ẹ̀yìn àfẹ́fẹ́. Kábíyèsí Ọlọ́run. Ẹ̀yin mo bọ́ sí tọrọ sí Pásítọ̀ Adébóyè. Ẹ̀yin mo yọ̀rọ̀ bàbá yóò fi jáde fún wa jà fún Ọlọ́run àfọ̀jà. Bàbá Adébóyè ọ̀sọ̀rọ̀ ni o. Èmi tí mo sọ̀rọ̀ ìgbà mo gbọ́ ẹ rí. Ẹ bá tẹ̀ ẹ́ wọ́n ṣe fún bàbá yẹn tó oṣù mẹ́rin tó sọ̀rọ̀. Wọ́n fi wàjọ Jésù ni o. Ẹ̀dẹ̀ ẹ̀kú jáde náà, aláyé ni TaniOlorun ti jáde náà. Ìwà tẹ́tí kọ́ ni. Ó lè ló wò bá ń ṣe wà kàkàtì sí ni wọn. Ẹ̀dẹ̀ pípílẹ̀ jẹ́ kó tún tọ́ ẹ̀jẹ̀. Kábíyèsí. Ẹni kọ́ wá bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ for what? Apology for what? Ṣé wàá máa ṣe nu pé kí TaniOlorun kọ́ wá bẹ̀rẹ̀ kọ́ Wọ́n dáàbò bò dà. Wọ́n fẹ́ kí bíjẹ́ẹ̀sì wọn parun ni. Kábíyèsí, kábíyèsí. Ẹ̀fọ́ tí Ọlọ́run jà kọ́ lọ. Ọlọ́run tó jà kọ́ rẹ̀. Kábíyèsí. Tó bá jẹ́ pọ́lọ́run bá jẹ́ Ọlọ́run tòótọ́. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé. Tó bá ti Ọlọ́run tó tọ́, ó ní ká ti jà fún Ọlọ́run máa jà fẹ́yàn ní kò kọ́ lé gbogbo tẹ́tẹ́. Ó ti tẹ́tẹ́ pàdé ọ̀gá lọ́sọ̀rọ̀ wọn ní ẹni dájẹ́ mẹ́ta náà. Ẹ ṣé. Ẹ̀yà lè máa jà fọ́ lọ. Ẹ ṣé, ẹ ṣé. Yóò jókòó kẹ́ lódò ni. Ẹ ṣé, ẹ Ó ṣé. tó àwọn èèyàn máa fi wò yé. Ẹ ṣé. Ẹ̀ẹ́dẹ̀ sábà bẹ̀rẹ̀ ìjọba pé kí wọ́n kíjọba jọ kí wọ́n wá dá sọ̀rọ̀ kí wọ́n má jẹ́ kí àwọn pípín kí ọ̀rọ̀ ìdílé kan dá ilẹ̀ sílẹ̀. Nílé ṣe lónìí rẹ̀. Àti ìwé títí ó sọ pé àwọn ni wọ́n kọ̀ ẹ̀kọ́ problem there is nothing in nǹkan tó ń gbé jẹ́ gbégbá sí i. Oṣù táwọn ṣòfò ti sọ pé káwọn ìjọba fẹ́ ó ti káwọn amúkè káwọn àwọn oníṣẹ́ ti sọ káwọn amúkè kí ló bá mẹ́jọ sí ní kí kò ṣe pọ́ sí i. Ìwà ìṣèjì ló wà tẹ̀ tí ó kẹta kẹtọ̀ ṣe àwẹ́lẹ̀ ní láti sọ pé kí ló wà nú ẹ̀. Ẹ ṣé. Ẹni ó ti òkè ló ń bọ̀ ọ̀gbọ̀nà débi ló kọ̀ ọ̀dọ́ kí káwọn máa lẹ́yìn tó kù nínú àwọn olùdókòrin. Nílé ṣe lónìí rẹ̀. Ṣé wọ́n máa lẹ́yìn ilé ẹ̀ ṣe ṣé wọ́n máa lẹ́yìn ilé ìwọ̀n tó kù ni? Nígbà tí ẹgbẹ́ ìmọ̀ra wọn bí ẹ̀yìn ìgbà ó ṣe kò ṣe ìlú ẹ̀sìn àwọn kan. Ó káwọn ní àwọn oníṣẹ̀ṣẹ̀ náà lóde náà ṣòfò fún àwọn tí àwọn ọ̀gá àwọn mùsùlùmí bẹ́ẹ̀ káwọn kan sọ pé. Ẹ ṣé ìyá mi. Ẹ ṣé. Ẹ ṣé, ẹ ṣé ìyá mi. Ìyá mi. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé o. Ìdí tí ó dé kí n fún ìyá yìí ní àǹfààní àtàyè bẹ́ẹ̀ ni pé wọ́n jẹ́ obìnrin àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pè sí orí ètò. Torí pé tá a bá gbogbo ẹ̀ṣẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ tó ti wà nínú ìrìn àjò. Ẹ̀yin wo bàbá wa Kábíyèsí Ọ̀nìrìṣà nínú ààfin ló ti di ibi tí wọ́n ń jùkọ́ sí tí wọ́n ní tí wọ́n ṣe sí ààfin. Bàbá wa Ọ̀nìrìṣà òun náà gbéra láti sọ pé òun fẹ́ lọ rèé fọlọ́pàá kó wọn o. Bẹ́ẹ̀ ni ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá oníkálukú ẹ̀ méjì àdákẹ́ bá a bá dákẹ́ tara ní máa bá ní dákẹ́ ni Ifá ló jẹ́ kó yé wa bẹ́ẹ̀. Olódùmarè yóò wà pẹ̀lú wa. Gbogbo ń tó wá ṣe TaniOlorun ní àná èyí tó ṣe TaniOlorun yẹn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn nìṣẹ̀ṣẹ̀ tí wọ́n ti àná ń gbà nítorí pé ayé wa ń wò pé ó tó ènìyàn tí mi fẹ́ lè ka iye wọn lánàá tí wọ́n sọ pé látòní lọ àwọn ti change orúkọ àwọn sì change orúkọ ọmọ àti aya pẹ̀lú pé ọmọ àwọn kò ṣe Islam mọ́ ìṣẹ̀ṣe ní ọmọ ṣe
tó wá túmọ̀ sí pé bó bá jẹ́ pé ìjọsìn yóò bá wáyé látara tèmi náà gbogbo ìyàtọ̀ fẹ́ ta ti ń ṣe torí inú mi dùn fún ètí bàbá tí wọ́n sọ ní èmi pé látara ń tà ń sọ yìí làwọn ti rí ní Olódùmarè ti bọ́kà wọn pàdé ọ̀pọ̀ àwọn èèyàn tó ń bẹ nínú ayé bẹ́ẹ̀ mélòó la fẹ́ dárúkọ mo ní kí n sáré wá sí orí afẹ́fẹ́ lénìí ni nítorí àwọn àgbóhùn Ifangelist àgbóhùn Iwalesin kí ni ìrìn àjò bó ló ṣe jẹ́ ẹ̀yin bàbá tẹ̀ ń bẹ nínú ilé bí wọ́n ṣe ń fòfin gbé wa ẹ jẹ́ káwọn náà ká máa lo òfin láti fi gbé àwọn náà á tù á bà fún ẹnì kọ̀ọ̀kan wa ní agbára lọ́wọ́ Olódùmarè mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ ẹ̀yin tẹ́ jẹ́ bloggers tí ẹ ṣàpọ́nlé Ọlọ́run lára ta lọ́lọ́run orúkọ mélòó ni mo fẹ́ dá ènìyàn mélòó ńlá fẹ́ yìn ṣùgbọ́n Olódùmarè ní ọba ní kíyín ní ọba ní yìnyín ní pàápàá jùlọ mo kí Aládò ọ̀rẹ́ mi Aládò nílùú Ìbàdàn Olódùmarè ló mọ rírì tó ń ṣe nítorí pé kì í ṣe gbogbo ènìyàn ńlòótọ́ yẹ láti máa sọ bẹ́ẹ̀ lómi bá ń hùwà nílé ayé èyí ó ṣe bọ́yá wà tí ń wu tó jẹ́ pé aburú ni lójú gbogbo ayé wọn ò ní mọ̀ pé wà tí ń wù tó jẹ́ dáadáa ní níwájú Ọlọ́run ẹlòmíì sì ń bẹ tó jẹ́ pé kúbẹ́kúbẹ́ ní ọmọ pa lójú gbogbo ayé pé òun ṣe dáadáa ṣùgbọ́n lọ́dọ̀ Olódùmarè ìkọ̀kọ̀ rẹ̀ kódà kò ṣe fi yan dan ìbẹ nínú ẹni tọ́lọ́run ọ̀dá mọ̀ wàmbẹ̀ nìkọ̀ọ̀kan wa a ò ní dẹni tí ò sí níbẹ̀ mọ́ ní agbára lọ́wọ́ Olódùmarè ẹ jẹ́ ká ṣe ètò tó ní kì í dùn kó pọ̀ kó pẹ́ eléyìí náà ó tó wa mú sọ̀rọ̀ pé Ifangelist Adeifa Iwalesin ó ti sọ̀rọ̀ bí wọ́n bá sọ pé èmi lọ́kàn tán fẹ́ gbé kí lẹ̀ṣẹ̀ mi kí ni mo ṣe ta ni mo bú ta ni mo ṣẹ̀ ta ni mo ẹrù ọba mi àyà òsì fò mí k'Olódùmarè kó wà pẹ̀lú wa ire kàbìtì ẹ ṣé.